Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ològe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ològe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ològe mo lójú lọ́rọ̀ wà. Bẹ́ẹ̀ ni o, èní ọjọ́ kẹrin ọjọ́ ajé oṣù kẹwàá ọdún 2021 ní ìlú Ìbàdàn ní Ìbàdàn Central Mosque tí wọ́n fi máàmì onínúure Alhaja Tawakalit Abiola Oladosu tí wọ́n fi wọ́n joyè ìyá Adinni of Ibadan land. Mànìkẹ́ mú kàlẹ́ tọwọ́ ẹ mú kàlẹ́ tọmọ. Àyíjẹ́ ti ṣe bá lọ láti mẹ́rin ẹ̀fẹ́ yín Ọlábísí ọmọ ẹ̀jọ̀ ní tókẹ́lẹ́ mọ̀ tuntun ṣẹlẹ̀ gbò láti bá mi ti tètè lọ́jọ́ tó ní. Yẹ́tò ní adùn gbogbo àkọ́ tó ń tẹ̀síwájú. Central Mosque Ìbàdàn ní ọjà Balawa níbi tí wọ́n ti ń fi Alhaja wa ẹni Ọlọ́run ẹni àpọ́nlé ẹni iyì tí wọ́n ti fi ń ṣe ìyá Adinni Ibadan land Alhaja wa Tawakalit Oladosu Abiola Ọlọ́ládé ẹni tó mọ Ọlọ́run ni wọ́n dẹ̀ lẹ́ni tó mọ Ọlọ́run náà lèèyàn máa ń gbé Ọlọ́run fún.
ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tí Yínká Ayéfẹ́lẹ́ Bisi Ològe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀ ẹ má gbádùn ẹ̀. ọpẹ́ ní fún. ẹ padà lọ́gbẹ́ aláwọ̀ àpò àlọ́ bàbá mi ní wọ́n yí dáadáa kí wọ́n mẹ́rin tí wọ́n fún yàn máa ń kà fún yàn ló wọ́n. bẹ́ẹ̀ ni tí máa ń ṣe dáadáa fún gbogbo èèyàn. ó kẹ́ ẹ̀ ló máa ń fún ẹ̀ lẹ́nu kíkù àti àlàáfíà rà. ẹ̀sìn tí bí gọ́ọ̀lù tí wọ́n dá lọ́wọ́. àlejò wa mo jèrè ọlá ẹ̀rọ pípọ̀ ni ọmọ náà wà fún ara rẹ̀. àlejò mo jèrè ọlá. ẹ jèrè ọlọ́run tó tọ́ ọlọ́run tó yẹ kó lọ́wọ́ yìí. ọmọ wa àlejò wa mọ́sílẹ̀ Adinni ẹ̀rọ pípọ̀ wà àwọ̀ Alhaja Tawakalit Abiola Oladosu wípé wọ́n kú oyè Adinni gbogbo ìlú Ìbàdàn kí Ọlọ́run aláàánú jùlọ kó bá fún ọ lẹ́mìí gígùn àti àlàáfíà ara. Ibi tó ti náwó àdúgbò. Ibi tó ti náwó àdúgbò. Kò ní gbàgbá àdúgbò. Kò ní gbàgbá àdúgbò. Àlejò aláwẹ̀ ní ẹ̀mọ̀ wá bọ̀. A máa da orúkọ ọlọ́run ní ọlọ́run wọlé ayé àwọn tó ti borí kalẹ̀ lórí ọlọ́run yìí. Tí bàbá wa ẹ̀kọ́ máa gbà tẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́kọ́ yìí tí wọ́n wá papọ̀ fún wọn. A ẹ̀mí ìrókò. Ẹ ní sẹ́fẹ̀kẹ́ kábàámà kú. Yé ṣùgbọ́n
bàbá pé bàbá mi a kí aṣojú bàbá wa Ìbàdàn láyé yìí bàbá tí wọ́n pa yìí bàbá wọn bá lò. Wọ́n ní Alhaja Tawakalit tẹ́ ẹ bá ti jòkó èyí tó kàn nísìnyí àfẹ́ kí bàbá wa ìmọ̀mọ́ àgbà. Bàbá mi àgbà ìmọ̀mọ́ àgbà Ọlọ́run ló fi oríire yìí sí ọ̀gángan yín. Ọba tó ní tó làlàáfíà tó lẹ̀mí nínú tó nara já Ọlọ́run wà ní Yorùbá. Èló ìlànà fún bàbá tí ó kàbọ̀. Bàṣírí mi jẹ́ ń dẹ́gbẹ́, wọ́n fi mí ṣe ẹlẹ́yà láyé mi, ẹ̀yin tèmi, èmi ọmọ yín náà ni o, Alhaja Tawakalit Aláwìyé Bàṣírí mi. Láti èèmọ́ ní kí n sọ fún yín pé Bisi Ològe Show in fact, tẹ́ ẹ̀ bá kí n wò ẹ̀ tí rí nǹkan kan o, kí lẹ fẹ́ mọ̀ nípa olórin. Ìyàwó Alhaja Tawakalit Abiola Oladosu, Àwẹ̀ní. Orílẹ̀ yìí tẹ́ ẹ ṣe lónìí abáyé nígbà ọdún Ọlọ́run. Alhamdulillah. Alhaja Tawakalit ẹ̀tọ́ méjèèjì ẹni bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. ẹni bismillahi tawakkaltu ala Allah. Bismillahi tawakkaltu ala Allah. Wala hawla wala quwwata illa billah. Èyí tẹ́ ẹ ṣe yìí níjọ́ tí Ànábì Musa alayhi salatu wa salam máa ti ara ẹni mo fẹ́ gbà wọlé kí bàbá wa àgbà òye láde. Máa ti ara rẹ̀ kí bàbá wa àgbà bá sọ̀rọ̀ bàbá wa ọmọ òkú ọ̀rọ̀. Látara rẹ̀ máa kí bàbá wa àbálájì Adinni. Ìgbàlá wọlé síbẹ̀ bàbá wa òye láde níwájú bàbá wa ìmáàmù ẹ̀yà ìmúmọ̀dá wa ní. Alhaja Tawakalit Adallahu hayatahu. A'tahu rabbul wara. bàbá wa àlàmídé ẹ̀jẹ̀ àti ọlọ́pàá ní kí Amina. ẹgbẹ́ nínú tó kú sí ọlọ́run náà pẹ̀lú bàbá wa ìmáàmù Ìbàdàn àti gbogbo kàràkàrà rẹ̀. Allah. Alhaja Tawakalit oríire tẹ́ ẹ ṣe yìí tó yẹ ká ní kẹ́ pípẹ́ rẹ̀. Ànábì Musa alayhi salatu wa salam yọ́pọ̀ bí ó gba àwọn Ísírẹ́lì yá tó gba ọgbà ọgbà ní Ísírẹ́lì. Wọ́n mọ̀ lọ́kẹ́ ẹ̀dúpẹ́ fúrú ní ni'matallahi alaykum. Wọ́n mọ̀ lọ́kẹ́ ẹ̀dúpẹ́ wọ́n máa wò pé kí náà fẹ́ dúpẹ́ sí. Ànábì Musa ni máa kàn kán mẹ́wàá fún mi tẹ́ dúpẹ́. Allah. Ìgbà àgbà fi ń kúmọ̀ ní àmbíyá. Àwọn akọ́lọ́kọ́kọ́ yọ mí láàrin yìí náà, ọkọ̀ yọ mí láàrin yìí. Ọlọ́run tó wá pè yín léèyàn ó ṣe yín lọ́lọ́lá bí ohun àbáwá yìí. Dèbí òye tí wọ́n fẹ́ fún yín. Ìdí òye kẹ́ ẹ̀ máa ń lóye. Ọlọ́run ni wà á dákún máa lam yu'ti ahadan minal alamin. Allah. Ọlọ́run ni tí mo fún ẹ̀yin tí ń fẹ́ nìyẹn kánú àwọn ẹ̀ tí wọ́n ti ń béèrè fún. وآتاكم ما لم يؤت أحدا من العالمين. وآتاكم ما لم يؤت أحدا من العالمين. Ẹgbẹ́ ìwọ̀n yẹn ti request fún tí wọ́n ti ń béèrè. Oyè eléyìí kú olóyè ìjọ o. Ẹni máa ti dóye bọ̀ ẹ̀ jẹ́ pé eléyìí rí. Ẹ lọ yẹ̀ wò. Bí gbogbo ẹgbẹ́ tí ń bẹ nínú ayé tó jẹ́ gbé ẹ̀sìn bá fún yín lóye. Ó yàtọ̀ sí òye tẹ́ wá jẹ lédi. Oyè eléyìí kú olẹ́gbẹ́ ẹgbẹ́ kan yìí dídàgbọ́ ẹgbẹ́ kẹ̀kẹ́. Ó kú olóyè ẹgbẹ́ kan fún mi lóye kan. Ó kú olóyè ẹgbẹ́ kan fún mi lóye kan. Gbogbo ẹgbẹ́ tí ń bẹ nínú Ìsìlámù pátá. Gbogbo oyè tí wọ́n ti ń fún yín bọ̀ láyé. Oyè ti kó ogun ẹ̀ sínú. Allah. Nígbà ló ń sọ Al-Qur'ani kalẹ̀. Ọlọ́ni Al-Qur'ani tí mo sọ kalẹ̀ yìí. Àti Tàwórẹ́tà àti Ìnjílà àti Tàwórẹ́tà àti Ìnjíl àti Sàbúr gbogbo àwọn kútùbùn gbogbo àwọn tí àti ẹgbẹ́ gbọ́dọ̀ Al-Qur'ani dé wal-Qur'anu ahkamu wa fasilu li jami'iha. Abáwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ṣeé ṣe fún wọn láti yá Adinni gbogbo ìlú Ìbàdàn. Alihamdulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wa ta wá afayọ̀ wá àtúfayọ̀ padà sílé wa ní kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ Ó Ọlọ́run. yẹ gbogbo òlu ni nínú ẹ̀sìn yá Adinni mẹ́ni. Ó yẹ gbogbo òlu késo yẹ jọ bàbá mi yẹn lẹ́dẹ̀. Bàbá mi yẹn so yẹ jọ àwọn kẹ́ẹ̀tì náà wà wájú. Gbogbo tẹ́ẹ̀tì gbà ń gbẹ tí ń gbà eléyìí kò tí. Gbogbo eléyìí ti kó gbẹ sínú. Wa atakum min kulli ma lam yu'ti ahadan min al-alamin. Débẹ̀ ìmọ̀ iye yẹn ti request fún tí wọn ò ní mú lẹ́ni wí. Gbogbo orí yẹn tí yẹn bá lò ń sí láyé Alhaja Tawakalit tí wọ́n bá ti
tí wọ́n bá ti ìfòrere lọ́dún bí wọ́n ti bí oníire wò tí ì pé. Ọlọ́run kẹ́ni ọlọ́run ọ̀kẹ́ tí a bá ní owó tó fi gbogbo Ìbàdàn yìí ní gbogbo owó tí wọ́n bá ti ìfinú tí wọ́n fi lọ yín lónìí lọ yín oníire ni ọlọ́run kẹ́ ọlọ́run ọ̀kẹ́. Salafun likati nasi suri'an awan nafsi wa ujibu thumma bukhulu awan nafsi wa ujibu thumma bukhulu. Alhaja Tawakalit nínú tẹ ń pọ̀ láyé Tawakalit wọ́n sọ yín gbogbo ẹgbẹ́ bá wáyé tí wàá yé èrè ọba ti fún lóko ní èkó kan tí wọ́n fún ayé èrè òwe. awan nafsi wa ujibu thumma bukhulu. Bàbá wọn wà sí àgbáyé ní ìwáyé wọn ìsẹ̀mí wọn nínú ayé ó wá fà ìwáyé yóò kọ̀ọ̀kan. Salafun. Nígbà tí wọ́n ní wọn wà sí àgbáyé wọn ò fi wọn wà sí àgbáyé kan. Ayakumullah. Gbogbo ẹni tí ìwáyé rẹ̀ bá ní ọkọ̀ bá tó kọ Tawakalit nìkan ni bá ń bá wọn tí wọ́n ti bí yín. Tó ní ní mi ọ̀pá ti lè kú ọlọ́wọ́ tẹ́wọ́ gbádùn. Bàbá ìmáàmù lè àrí mọ̀ níjọ́ tí bàbá dé olóko tí ẹ sọ wọn. Ìmáàmù ò sí mẹ́jọ dẹ̀. Allah. لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. Bàbá ní kéyìn tí a ní ká sọ fún iná ni. Ìjọ tí Abubakar àti Umaru tí a jọ ń jiyàn yìí nígbà. Ìròyìn Olúwa kú àbọ̀. Ìròyìn Olúwa kú àbọ̀. Àwọn ní ìròyìn Olúwa kú àbọ̀. Àwa ṣe àjọ oyè ọ̀rẹ́ mi ọmọ ìyá mi nílùú Ìbàdàn nílùú tó ti bí nílùú ìyá àti bàbá ẹ̀ ó wá joyè ìyá Adinni gbogbo ìlú Ìbàdàn pátákó ṣàdúrà fún Àwẹ̀ní Ọládọ̀sù ọmọríye bá mi Àwẹ̀ní pípé oyè náà á pẹ́ mọ́pẹ́ á joyè náà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ikú ò ní pa kò ní dààmú kò ní rí wàhálà lẹ́yìn oyè yìí ọlẹ́ àtúmọ̀ àlọ́ sókè sí lágbára Ọlọ́run. Wọ́n ní nísìnyí wọ́n láàmú lọ́lọ́run má ta sí ní wa èèyàn ń sàbúrú ni o ńlá fi ń sọ bẹ́ẹ̀ kọ́lọ́run má ta sí ní wa Ọlọ́run a máa tún náà sí èèyàn nípa pé ń ṣe dáadáa lọ́tí bá ń ṣe dáadáa àwọn yóò pè lágbájá wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n dé bẹ́ẹ̀ lágbájá wọ́n dé bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́nà ń tú àṣírí ọmọ wa Alhaja Tawakalit Abiola sí ti dáadáa. Alhamdulillah. Nísìnyí bàbá ní ìta àgbà nísìnyí wọ́n ní màmá wa ìyá súnà Ibadan Rahman wọ́n láwọn ni wọ́n wà fún ìyá wa olóyè tuntun ìyá Adinni ẹ ti di ìyá Adinni lónìí tí ń jásí pé gbogbo ẹni tó bá mọ̀ pé wọ́n Adinni lòun náà wà ìyá Adinni ni wọ́n fẹ́ gbàgbọ́ ògbò lórí. Mọ̀mọ́ ní àwọn òní tí ìdábò wọn kọ́kọ́ fẹ́ ṣe ní kọ́mọ́dé lágbájá ó ti yé wọn. Bóyá kí ọkọ wọn náà tí wọ́n jẹ́ ọmọ wọn afárá. Alhaja jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam tí wọ́n dẹ̀ máa ń ṣe oore fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹni tí wọ́n mọ̀ rí àti ẹni tí wọ́n mọ̀ rí. Ọládọ̀sù ẹ di ìyá Adinni fún gbogbo Ìbàdàn ẹ wo bí tí Ìbàdàn dé ẹ̀yin gẹ́ òun lé fẹsẹ̀ tẹ́bọ̀ mí nínú Ìbàdàn yìí gbogbo nítorí ó ní láyé ẹ ti di ìyá Adinni. Bàbá mi màmá mi Àwẹ̀ní ẹ gbójú òkè gbogbo ń tẹ̀ ń fi ẹkún sọ fọlọ́run lọ́wọ́ sọ bẹ̀rẹ̀ fún yín
bàbá mi alájà ni wọ́n máa ń ṣe wáàsí lẹ́kọ̀ọ́ táwọn máa ń gbọ́ ń bàdàn pé ẹnìkan bẹ Tawakalitu ní jẹ́ Ramadan lẹ́sọ̀ tẹ́ ẹ máa ń ṣe kálukú ní máa ń forí láìsí kó bẹ́ẹ̀ a máa ń wò lórí social media ṣe bọ́lá kan lọ́wọ́ lẹ́yìn tẹ́yìn òbí sáwọ́sì ìsìlámù alájà wẹ̀ ni mọ́mọ́ mi. Yorùbá mo kí Alhaja Tawakalitu àmọ́bọ́ ọlọ́run dúró Oladosu mo kí wọn pé wọ́n kú oríire kò ní jàjẹmọ́ ò lẹ́yìn oyè yìí nǹkan rere á túbọ̀ máa ṣẹlẹ̀ sí wọn ọláláwọlá kó ata ilé abilá abilá. àwọn ní olómi ọmọ bàbá àṣàlẹ̀ ní kí ẹ máa bọ̀ wọ́n ní kí aṣíwájú máa bọ̀ lẹ́bi àwọn ọmọ bàbá ṣẹ́jú ni bàbá wa síwájú ọmọ bàbá àṣàlẹ̀ ẹjọ́ bàbá wa síwájú Adinni bàbá ní máa bọ̀ lẹ́bi àwọn bàbá ní àwọn sọ́kò Oladosu abẹ́rẹ́ pẹ̀lú orúkọ ọlọ́mọba àjọ kí ayé ọba àṣàkí ọ̀run bàbá náà dúpẹ́ lẹ́bẹ̀ẹ́ ọlọ́mọba bàbá àṣàlẹ̀ Adinni kí irú èèyàn tó rí báyìí kó máa wá lóye ẹ̀sìn wọ́n ní ẹ̀kọ́ bàbá wa síwájú àjàgbé bá ti tó wọ́n sì ń lò ó ti yẹ ká lò ó sórí ọ̀nà àdínì Islam wọ́n ní ọ̀pá àṣẹ ìdúró dáhùn lẹ́nu yìí wọ́n ní ọ̀nà Islam ní ká ẹ máa lò sí torí gbọ́n àwọn bàbá tí wọ́n dúró tì í àwọn bàbá wa Àjàní máa ń lò wọ́n ní bàbá wa èèyàn dáadáa ni wọ́n bí téèyàn bá ti ní wọn nǹkan dáadáa ni wọ́n máa wà bẹ́ẹ̀ lóko bàbá wa ìmọ̀ wọ́n ní ọ̀pá àṣẹ yìí wọ́n ní àwọn ń gbé lé mọ̀mọ́ wa Alhaja wa Tawakalitu Abiola Oladosu ọmọ aládé àṣẹ ní Adinni of Ibadan ẹ̀pà wọlé bí Allahu Akbar. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yànjú tí mo fẹ́ sọ fún màmá wa Alhaja Tawakalitu Abiola Oladosu ìyá Adinni Ìbàdàn dáadáa tí wọ́n ń ṣe tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ náà ni kí wọ́n múra sí láti máa ṣe orí pé màmá yẹn jẹ̀dá kan tó já sí pé èèyàn lè sunkún wọnú ilé wọn kó má rẹ́rìn padà wọ́n á máa boni láṣìírí dáadáa tí wọ́n ṣe yẹn orí kí wọ́n múra sí láti máa ṣe orí pé oyè ńlá oríire ńlá míì lágbára Ọlọ́run kó tún bọ̀ fún wọn láìpẹ́ olùwàjẹ káfíńmí gígùn àtàláfíà lo oyè tí wọ́n jẹ yìí lágbára. Alhaja Tawakalitu Abiola tó jẹ ìyá Adinni tilẹ̀ Ìbàdàn lẹ́ni èèyàn dáadáa ni wọ́n ní igbá tó bá tó gbá ló ń jẹ́ ẹni tó bá jẹ́ èèyàn náà fi máa ń joyè láwùjọ kó tó jẹ́ ló ti ń jẹ́ kó tó ṣe ló ti jẹ́ èèyàn pàtàkì kò fojú pa ẹnikẹ́ni rẹ́ rí àdúrà mi ni pé ọlá rẹ̀ ò ní relẹ̀ òkè òkè báyìí ló máa lọ kò ní dẹni àná bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní káàbámọ̀ pé òun joyè. àwọn olùyẹ̀ ń wá oníkùn ọ̀sẹ̀ wá ọkùnrin ìgbé ẹ̀rí bàbá mi aṣáájú Adinni ẹ̀mí ìrè gùn ọlọ́dún lọ́dọ̀ ọlọ́run. Alhaja wa Tawakalitu Abiola Oladosu ó jẹ́ ẹni tí máa ṣe lọ dáadáa a sì máa náwó sójú ọ̀nà tó lọ́hùn làwọn àròrò wípé ẹ ti ṣe dáadáa báyìí ó yẹ ká ṣe dáadáa sọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà nínú tó fi kí ìjòyè lónìí ọlọ́run yóò pẹ́ mbẹ̀ yẹ kó yẹ kalẹ̀ ọlá Muhammad ọlá aláhàólà ọlá àkọ́kọ́ta ìlà rẹ̀. tí ìyàwó jẹ oyè amọ́rí lágbára ọlọ́run wọ́n fi ẹ̀mí gúngùn àtàlàáfíà náà máa fi lò ó àsìkò tó ń jẹ́ ìyá Adinni wọn ò ní ṣòfò ọmọ wọn ò ní ṣòfò ọkọ wọn ò ní ṣòfò àwọn àbúrò wọn náà wọn ò ní ṣòfò kankan náà alábàárìn wọn ọláláwọláwọ alákòótá ilábìlà làásì àwa ní wá wọn náà tì lágbára ọlọ́run wọn á jèrè gbogbo àwọn ọmọ wọn ọlábìjáì Rasulullah sallallahu alaihi wasallam Àwẹ̀ní we love you so much Àwẹ̀ní Ọmọládé you are a daddy you are a mother to the court. Alhaja ìyá Adinni ọlọ́run pẹ̀lú àwọn ìyá Adinni
Àwa ṣe oyè Alhaja Àwẹ̀ ni wọ́n jẹ oyè ìyá Adinni. Ọlọ́run jẹ́ kí oyè náà mórí lágbára Ọlọ́run. Wọ́n fọmọdé joyè ó máa fàgbà lò ó. Iṣẹ́ wọn má di ṣẹ̀ lẹ́yìn oyè yìí kó tún máa lọ síwájú níwájú sí. Ẹni iwájú ni kò ní dẹ̀rù ẹ̀yìn, aláàánú ni lágbára Ọlọ́run. Kò ní dẹ̀rù ẹ̀yìn, kò ní dẹni àná o, ìgbéga lágbára Ọlọ́run. Alhamdulilayi Rabbil Alamin. Ọpẹ́ tí ẹni Ọlọ́run ìkẹ́ àti ìkẹ́ kó máa bá Adéwálé Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàhábà Ọlọ́run. Mo padà rí ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ ọkọ mi Alhaji Nafiudeen Táyélolú Ọlábàmíjí Oladosu. Àánú Ọlọ́run kó má fi wọ́n sílẹ̀ o. Àwọn ló jẹ́ kí gbogbo kinní yìí kó ṣeé ṣe nírọ̀rùn o. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, dúpẹ́ fún wọn o. Àárín èmi àti wọn náà ní Jésù bàjẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ọpẹ́ mi yìn mi fún Ọlọ́run ọba. Mo wá bèrè ọpẹ́ mi látọ̀dọ̀ àáfàá tó kọ́ mi kéwú Alhaji Azan Akórèdé Àdámọ̀láwọn ẹ̀yà táwù kọ́nà kó túbọ̀ bá mi lọ́rọ̀ ẹ̀mí bàbá. Mo fi gbogbo ọpẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run, mo tún dúpẹ́ lọ́dọ̀ bàbá mi Imam Agbọ́tọmọ kékeré. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́dọ̀ bàbá mi Alhaja Muideen Ajani Bello. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ìlú Ìbàdàn. Bàbá mi Ọlọ́run á jẹ́ kó túbọ̀ pẹ́ fún wa. Kán dàgbà, kán dògbò, kán fọwọ́ pawú, kán fèrè gbìjòbì nínú àlàáfíà, nínú ìdùnnú. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lára wọn àtàwọn àtìyàwó wọn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara wọn. Mo dúpẹ́ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá látòrí Alhaja Abọ́sẹ̀ Modinat, Alhaja Adédìbú, Alhaja Yèyé, Jumai Adénúgà, Alhaja Saudi, Táyélolú Àtírẹsẹ̀, Yétúndé Wùmí, Táyélolú Akínwándé, gbogbo àwọn ọmọ ìyá mi pátápátá. Mo dúpẹ́, mo fọpẹ́ fọ́lọ̀, mo dúpẹ́ gbogbo ọmọ ìlú Ìbàdàn káàkiri gbogbo àgbáyé. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́dọ̀ yín o. Ilẹ̀ ìlú Ìbàdàn náà kò ní bàjẹ́. Ìlú Ìbàdàn á túbọ̀ máa lékún lọ́lá, á túbọ̀ máa lékún ní dúkìá, á túbọ̀ pọ̀ dáadáa ní tàlàáfíà. Àlùbáríkà ó sọ wípé bá fẹ́fẹ́ ṣe ń fẹ́ iṣẹ́ Ọlọ́run ni àwọn ẹni tó tó ṣe lọ́wọ́ iṣẹ́. Adinni gbogbo ilẹ̀ Ìbàdàn kì í ṣe oyè kan yẹpẹrẹ, kì í ṣe oyè yẹpẹrẹ rárá. Àìmọye èèyàn ni wọ́n ti ń dù ú tọ́lọ́ ń sọ pé ọwọ́ tiẹ̀ ni kó já. Àdúrà mi ni pé gbogbo ìmọ̀ràn tí wọ́n gbà á, àdúrà mi ni pé Ọlọ́run yóò jẹ́ kó lè mú ṣẹ. Ọlọ́run sì bá mi fún lẹ́mìí gígùn àlàáfíà àti ìròyìn náà.